ìyanu rẹ hàn bàbá. Fi ìyanu rẹ hàn bàbá. Ẹ̀mí mọ́ járe ọ. Láàárọ̀ yìí ẹ̀mí mọ́ sọ̀rọ̀ rẹ di mímọ̀. Nínú ayé ẹnìkankan járe ọ bàbá. Nínú ilé ẹnìkankan járe ọ bàbá. Jésù bú jáde. Járe ọ lórí iṣẹ́. Járe ọ nínú ayé ẹnìkankan. Wọ́n tó pọ̀ ní pàtàgbà náwó agbára rẹ jáde. Wọ́n tó pọ̀ ní pàtàgbára bú jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. Jésù sọ̀rọ̀ rẹ di mímọ̀. A ó sì yàn ọ́ lógo. A ó gbé ọ̀gá. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ọmọlẹ́yìn jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí. Children of God, let's start thanking God this morning. Ẹ ká dúpẹ́ fún orí ńlá tó ṣe fún wa. Let's thank Him for the great thing He has done for us. Ẹ ká dúpẹ́ fún àánú tá a rí gbà níwájú rẹ̀ Let's sẹ́. thank Him for the mercy we have received before Him. Olúwa o ṣeun lórí ayé mi. The Lord, thank you over my life. Olúwa o ṣeun lórí ọ̀nà mi o. I thank you over my journey. Olúwa o ṣeun nínú ayé mi o. The Lord, thank you over my life. Olúwa o ṣeun nínú ayé àwọn ọmọ mi o. Thank you over the life of my children. Olúwa o ṣeun nínú ilé mi o. Thank you over my household. Olúwa o ṣeun ní gbogbo ọ̀nà mi gbogbo. Thank you in every application of life. Olúwa o ṣeun lórí iṣẹ́ mi o. Thank you over my job. Bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I yìí. want you to start thanking this God. Pé Jésù ṣe That Jesus, thank you fún àǹfààní ńlá tí mo rí gbà. for the great opportunity I've received from you. Jésù ṣe Jesus, thank you fún orúkọ rẹ nínú ayé mi. for your name that appears in my life. Èyí tí òjò di sọ̀rọ̀ ìdì sí. That has not made your name to be in shame. Jésù ṣe Lord, thank you fọwọ́ agbára rẹ ní for gbogbo your ọ̀nà. powerful hands in every application of life. Jésù ṣe Jesus, thank you fún ìyanu rẹ tó sọ di mímọ̀ lónìí. for the wonderful thing that will be made known in my life. Jésù ṣe Jesus, thank you fún orúkọ rẹ tí ó di mímọ̀ lórí for your ọ̀rọ̀ name mi. that will be made known in my life. Jésù ṣe Jesus, thank you fọwọ́ agbára rẹ sẹ́. for your powerful hands. Jésù ṣe Jesus, thank you fọwọ́ ògo ìwọ for Ọlọ́run. your glorious hands. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Let's start thanking God now. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Let's yìí. start thanking this God. Bàbá o ṣé o ní gbogbo ọ̀nà. Our Father, we thank you. Bàbá o ṣé ní gbogbo ọ̀nà. Our Father, we thank you. Bàbá o ṣé ní gbogbo ọ̀nà. Our Father, we thank you. Bàbá a yìn ọ́ ní gbogbo Our ọ̀nà. Father, we praise you in every way. Bàbá a gbé ọ̀gá sẹ́. Lord, we thank you. Bàbá a gbé ọ̀gá fún orí ọ̀fẹ́. We exalt you for the grace. A gbé ọ̀gá fún àánú ńlá. We exalt you for your great mercy. A gbé ọ̀gá fún orí ọ̀fẹ́. We thank you for your grace, Fún orí ọ̀fẹ́ rẹ tó ga. for your great grace, Fún orí ọ̀fẹ́ rẹ tó pọ̀. for your great grace, Fún orí ọ̀fẹ́ rẹ tó ní àánú nú. for your grace that has mercy in it, Fún orí ọ̀fẹ́ rẹ tó ní ògo. for your grace that has glory, Fún orí ọ̀fẹ́ rẹ tó ní ẹwà ńlá. for your grace that has beauty, Fún orí ọ̀fẹ́ rẹ tó ní ìyanu lọ́wọ́. for your grace that has wonders. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. I want you to thank this God, Bẹ́ẹ̀ni máa Ísírẹ́lì ó máa ṣe. the Holy One of Israel, thank you. Bẹ́ẹ̀ni máa Ísírẹ́lì á yìn The ọ́. Holy One of Israel, we praise you. Jésù o ṣé o. Jesus, thank 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 you. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I alààyè. want you to thank this living God. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. I want you to thank this God. Bẹ́ẹ̀ kó fi ọpẹ́ fún Ọlọ́run I yìí. want you to give praise to Him Torí òun ló tó bẹ́ẹ̀. because He's the one worthy of it. Òun ló tó bá wa ṣe. He's the one that can do it. Òun ló dó tì wá. He's the one that stands with us. Òun ló sọ pé òun ó kó wa yọ. He's the one that says He's going to save us. Òun ló sọ pé òun ó pa wá mọ́. He's the one that says He's going to keep us. Òun ló sọ pé òun ó dá wa sí. He's the one that says He's going to make us to be Òun ló alive. sọ pé òun ó ṣe ìyanu He's the náà one ayé that wa. says He's going to do wonders in our Òun life. náà mo fẹ́ ká fi ọpẹ́ He's yìí. the one I want us to give the glory Kò to. sẹ́ni tó tó gbéga bí kò There ṣe is o. no one that is worthy of His Kò sẹ́ni tó glory. ní gbogbo ọpẹ́ ìdí kò ń There ṣe is no one Jésù. that holds all the glory except Mo fẹ́ kó Jesus. yìn I ín. want you to praise Him. Mo fẹ́ kó gbéga. I want you to exalt Him. Mo fẹ́ kó mọ̀ nípa rírì orí rẹ̀ I sẹ́. want you to make Him know that Mo what fẹ́ He kó has sọ done. nípa rírì orí I Ọlọ́run. want to talk about His glory. Mo fẹ́ kó sọ nípa rírì orí I want Jésù. to talk about His glory. Mo fẹ́ kó sọ nípa rírì orí Jésù. I want to talk about His glory. Mo fẹ́ kó sọ nípa rírì orí I Jésù. want to talk about His glory. Mo fẹ́ kó sọ nípa rírì orí rẹ̀. I want to talk about what He has done. Mo fẹ́ kó sọ nípa ìyanu rẹ̀ I want to talk lọ́wọ́lọ́wọ́. about His wonders. Ẹni máa Ísírẹ́lì ó máa ṣe. The Holy One of Israel, thank you. Ẹni tó kó wa yọ ó ṣe o. The one that saves us, thank you. Ẹni tó gbà wá lọ́wọ́ ikú ó máa ṣe The o. one that saves us from death, thank you. Ẹni tó gbà wá lọ́wọ́ àrùn ó máa ṣe The o. one that saves us from pandemics, thank you. Ẹni tó jẹ́ kí ìbànújẹ́ kó wọlé wa ó The máa one ṣe that o. not made sorrow to befall us, thank you. Ẹni tí pa Ísírẹ́lì mọ́ tí ìtò gbé ó The máa one ṣe o. that keeps Israel, thank you. Jésù ṣe. Jesus, thank you. Olùgbàlà ó máa ṣe. Savior, thank you.
Alágbára gíga o ṣé o. The Holy One, thank you. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore gbogbo. Let's thank him for everything. Ẹ ká dúpẹ́ fún àánú gbogbo tá a rí Let's gbà. thank him for all the mercy we have received. Lórí ọmọ, lórí Over our ilé, children, let's thank him. lórí ẹbí, lórí ayé wa gangan. Over everything we are doing. Lórí ọ̀nà wa gangan. Over our journey. Ẹ o, ajísìmọ́lẹ̀ alàyè lénìí. We are able to wake up into Kò ń ṣe agbára wa. It's not by our power. Kò ń ṣe ipa wa. It's not by our mind. Ṣùgbọ́n àánú Ọlọ́run ló dájú. The mercy that was sure for us. Oore ọ̀fẹ́ Ọlọ́run ló pọ̀. The God's grace that is sure for us. Àánú Ọlọ́run ló tọ̀ wá wá. Grace Ẹ ká dá ọpẹ́ padà fẹ́ni tó lọ́pẹ́ Let's yìí. return back all the glory to him. Ẹ ká fi ìyìn fẹ́ni tó ní gbogbo Let's ògo return yìí. all the glory to him. Ẹ ká sọ fún pé òun ló ṣe. Let's thank him that is the one doing Ẹ it. ká sọ pé òun ló ṣe. Let's thank him that is the one doing Ẹ ká it. sọ pé òun ló ṣe. Let's thank him because he's the one Ẹ doing ká it. mọ̀ pé òun ló ṣe. Let's let him know that he's the one Ẹ doing ká it. mọ̀ pé a mọ orí rẹ̀ Let's sẹ́. let him know that we appreciate. Pé a mọ iṣẹ́ tó ń ṣe. That we appreciate what he is doing. Pé a mọ ọ̀nà tó ń gbé gbà We know the ways lórí ayé wa. over our life. Ó yá màmá dúpẹ́ lọ́wọ́ Jésù. Mothers, thank God. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank this God now. Ó yá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Thank your Savior now. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rẹ̀. Thank your God now. Ó ṣe é. Now God, thank Ó you. ṣe bàbá. God, thank you. Wọ́n ló ní gbogbo ọpẹ́ yìí You o. are the one that holds all the glory. Jésù ṣe o. God, thank you. Jésù ṣe o. God, thank you. Aláàánú mi ò mọ̀ ṣe My é. great Savior, thank you. Olórí ọ̀fẹ́ mi ò mọ̀ ṣe My é. great benefactor, thank Dúpẹ́ you. lọ́wọ́ Ọlọ́run alààyè sẹ́. Thank you, Lord. Fi ọpẹ́ fún Ọlọ́run yìí. Give him all the glory. Fi ìyìn fún Jésù Give yìí. him all the honor. Òun ló tó bẹ̀ láti gbà á. The one worthy of it. Òun ló tó bẹ̀ láti ní. Is the one that holds. Òun ló ní gbogbo ògo Is the yìí. one that holds all the glory. Òun ló ní gbogbo ọlá Is the yìí. one that holds all the honor. Ọmọ Ọlọ́run ó mọ̀ ṣeun. Children of God, thank God. Ọmọ Ọlọ́run ó mọ̀ ṣeun. Thank God. Ọmọ Ọlọ́run mo yìn ọ́. God of God, I praise you. Ọmọ Ọlọ́run mo gbé ọ ga o. Child of God, I praise you. Ọmọ Ọlọ́run mo yìn ọ́. Child of God, I praise Ibi you. tó bá yé mi dé Where báyìí. you have led me to. Ibi tó ń bá yé mi lọ. From where you led me to. Ọba tí ó jẹ́ kó ní ìgbẹ̀yìn tó dáa. Where you make me to have a good end. Ọba tí ó jẹ́ kó ní ìgbẹ̀yìn tó The dára. one that will make me to have a good Ọba end. tí ò ń jẹ́ okú sójú ọ̀nà bí The one èéfín. that will not make me to die. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Let's yìí. thank this God. O ṣé o ṣé o ṣé o ṣé o. Lord, thank you. Ẹni mọ Ísírẹ́lì mo yìn The ọ́. Holy One of Israel, Wọ́n thank tó ní you. gbogbo ọpẹ́ ìgbogbo You ọ̀gá that lọ́wọ́lọ́wọ́. holds all the glory, thank Wọ́n tó ní you. gbogbo ìyìn ìwọ mo You fọpẹ́ that fún. holds all the glory, thank Ìwọ you. ló níṣẹ́. You are the one that holds Ìwọ ló it. ní. You are the one that holds Ìwọ it. ló ní o. You are Mo dúpẹ́ fún sùúrù rẹ lórí ayé mi. For your patience over my Mo life. dúpẹ́ fún sùúrù rẹ lórí ayé For mi. your patience over my Bẹ́ẹ̀ni pé life. ó lọ́ra láti bínú. Bible says it's reluctance. Gbogbo ìgbà la ṣe ṣe nǹkan tó mú bínú. That is every time we draw stuff. Gbogbo ìgbà la ń ṣe nǹkan tí ó mú Every bínú. time we do what makes him go hungry. Bíbọ̀ tó ó lọ́ra láti bínú. But it's reluctant to anger. Ó lọ́ra láti bínú. It's reluctant to Bí anger. ká lè jẹ́ ní orí ọ̀fẹ́ So yẹn náà that we ni. can just have a share our own share of Bí it. ká lè jẹ́ ní orí ọ̀fẹ́ yẹn náà ni. So that we can have our own share. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o. Thank this God. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o. Thank this God. Ọba tó kà ọmọ wọn. The one that counts you among. Ọba tó kà ọmọ The wọn. one that counts you to be among. Ọba tó kà mí mọ́ The wọn. one that counts me to be among. Ọba tó kà ìwọ mọ́ The one that ọmọ rẹ counts mọ́ me wọn. to be among. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Thank this God. O ṣé bàbá. Thank you, Savior. Ẹni bá mo re Jésù kò bá mi gbéga. Ẹni bá mo re Jésù kò bá mi gbéga. Òkè ìgbà tí ń gbẹ́ lẹ́sẹ̀ ojú bá rẹ̀. Tayọ̀tayọ̀ lèmi wólẹ̀ fún ọ. Ọba tí kì ó jẹ́ ibi ayé gbé mi lọ. Óyá 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 ẹni bá mo re Jésù bá mi gbéga. Óyá bàbá.
ibi ayé gbé ọ lọ tọmọtọmọ. Ó tọ́pẹ́, ó tọ́pẹ́, ó tọ́pẹ́, ó tọ́pẹ́, ó tó yìn, ó tó ògo fún Ọlọ́run rẹ̀. Ẹni bá mo rè Jésù, ó bá mi gbéga. Ẹni bá mo rè Jésù, ó bá mi gbéga. Òkìgbà, òkìgbà ti bẹ́ẹ̀ lẹ́sẹ̀. I want you to thank him. I want you to praise him. Otoba is worthy of your praise. Lift up oh Baba oh Ọba tí kò jẹ́ kí bí ayégbé mi lọ. Oya oya ọba tí kò jẹ́ kí bí ayégbé mi lọ. Dúpẹ́ ọba tí kò jẹ́ kí bí ayégbé mi lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tí kò jẹ́ kí bí ayégbé mi lọ. I want us to thank him. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I want you to thank God. Mo fẹ́ kó yìn. I want you to praise him. Mo fẹ́ kó dúpẹ́ fún oore ńlá tó ń ṣe. I want you to thank him for the great thing he has done. Mo fẹ́ kó dúpẹ́ fún oore tó ṣe inú ayé I rẹ̀ want sẹ́. you to thank him for what he has done in your life. Ọpẹ́ lèèyàn fi ń lọ síwájú Olúwa. You go to the presence of God with thanksgiving. Ọpẹ́ lèèyàn fi ń lọ síwájú Olúwa. Go into the presence of God with thanksgiving. Mo fẹ́ kó fi ọpẹ́ lọ wájú rẹ̀ I want you lọ́wọ́lọ́wọ́. to go into his presence with thanksgiving. Mo fẹ́ kó yìn I tọkàntọkàn. want you to praise him. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. I want you to thank him. Ọba tí ò jẹ́ kí ibi ayé gbé ọ lọ. The one who has not made evil to consume Mo ní you. ewu wà níbi gbogbo. There are dangers everywhere. Ewu wà níbi gbogbo. There are dangers everywhere. Inú ilé tí ẹlòmíì wà, inú ilé tí ìhàn sùn sí, ewu wà ń bẹ o. The house you are even staying there is Ẹlòmíì orí step ló ti ṣubú ó lọ pawú ló jẹ́ bẹ́ẹ̀. some people even just fall from steps and yet and they die. Ewu wà níbi gbogbo. There is danger Gbà mí everywhere. wà máa wa mọ́tò mi àmà kọjá lẹ́gbẹ̀ẹ́ tí o tiẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe. There are times you be driving and you don't know, you never know the kind of. O mọ ibi tó yọwọ́ sí Ọlọ́run ní òòjọ́ kan yọwọ́ sọ́dọ̀ rẹ. Only God has not made any other car to hit you. Ó mà tọ́pẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláìṣẹ́. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ọwọ́ rẹ̀ dà. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ijó rẹ̀ dà. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ o. Ọ̀ṣọ́rọ̀ rẹ̀ tọ́pẹ́ sẹ́. Ọ̀rọ̀ mi tọ́pẹ́
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank this God. Dúpẹ́ bí tó bá ètò ayé rẹ dé. Thank God for what He has led you to. Dúpẹ́ fún ètò tó ṣe inú ayé rẹ. Thank you for the plan He has made for your life. Dúpẹ́ fún ètò tó ṣe inú ayé ọmọ rẹ. Thank you for the plan He has for your children. Dúpẹ́ fún ohun tí ó ṣe lónìí. Thank Him for what He is going to do today. Nítorí pé ó ti lérò pé ó mọ̀ pé ó ń bọ̀. Because He already know you are coming. Ó ti pèsè nǹkan kan fún ọ. He has planned something for you. Kò sí ẹni tó wá síwájú ẹ̀ tó lọ lọ́wọ́ òfo sẹ́. There is no one that comes to His presence that go empty. Mi ìrẹ́ni náà ẹni tó ṣe ọkàn rẹ̀ láti wá ó ní yóò rí òun. I have not seen anyone that comes without receiving something from Him. Ó ní ẹni tó wá òun tọkàntọkàn. He said whosoever looks for Him wholeheartedly. Ó ní yóò rí òun. Is going to see Him. Gbà pé wà á rí lónìí. Believe you are going to see Him today. Kò dẹ̀ sẹ́ni tí ó rí tí ayé rẹ̀ dúró sójú kan náà mọ́. And there is no one that will see Him that is like. Ẹni tó bá Olúwa pàdé ìṣẹ́gun dé fún ayé rẹ̀ sẹ́. Whoever meets with God receives blessing. Ẹ̀rọ pé fún ọ̀rọ̀ rẹ̀ dájú lórí ayé mi sẹ́. For His sure word is my. Olúwa mo dúpẹ́ pé ò kì í ṣe ènìyàn tí ọ̀rọ̀ rẹ̀ dájú. I thank you because your word is sure. Olúwa ọ̀rọ̀ rẹ̀ dájú. Your word is sure. Amọ̀nà rẹ̀ sì dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ tó dájú. Tó mọ̀ pé wíwá rẹ̀ wájú rẹ̀ lónìí kò ní jẹ́ òfo. Presence will not be. Ọ̀rọ̀ tó sọ fún lónìí yóò gbọ́. Olúwa mo dúpẹ́ pé o máa ń gbọ́ àdúrà. Olúwa mo dúpẹ́ pé o máa ń gbọ́ àdúrà. Thank Him because He answers prayer. Olúwa mo dúpẹ́ pé o máa ń gbọ́ àdúrà. Thank you because He answers prayer. Mo dúpẹ́ pé o wà gbọ́ àdúrà mi lónìí. Mo dúpẹ́ pé o gbọ́ mi lónìí. Bẹ́ẹ̀ pé ogun ayé mi ó ṣẹ́. Bẹ́ẹ̀ pé ọ̀nà yóò là. Ó fún mi ní ibùjókòó rere. Ọwọ́ ìwòsàn rẹ yóò bà lé mi. Ọwọ́ àánú rẹ yóò wọlé wá. Ògo rẹ yóò bù jáde. Ó gbé ayé mi dìde. Ẹyẹ bẹ̀ sí dúpẹ́. Olúwa mo dúpẹ́ pé ọ̀rọ̀ rẹ yóò ṣẹ́nu ayé àwọn èèyàn yìí. Torí ìwọ ló ṣèlérí ìtúsílẹ̀ fún ayé wọn. Òun ẹgbẹ́ kó fara rẹ hàn. Ó bù jáde dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Ẹ ká bẹ̀ sọ fún Ọlọ́run. Let's start thanking God. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. All my sin. Olúwa dáríjì. Father forgive me. Ẹ̀jẹ̀ rẹ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Let your blood wipe away my sins. Ẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run lọ́wọ́lọ́wọ́. Let's thank God now. Ẹ wọ ẹ̀jẹ̀ Jésù. You the blood of Jesus. Ó yá pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Clean all my sins. Ọmọ náà bẹ̀ sí gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ nípa tagbára màkóòlì màkósòdólì màkàtàyàbà. Ẹ bẹ̀ sí sọ fún Jésù ẹ̀jẹ̀ Jésù kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ pátápátá. Ẹ sọ fún Ọlọ́run alààyè kí ẹ̀jẹ̀ Jésù ní orúkọ Jésù kó pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. Ó yá gbàdúrà ẹ sọ fún Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo àbàwọ́n mi gbogbo all my sin ask the Lord Jehovah God to forgive you. Ẹ sọ fún Ọlọ́run ó ní tí bá pa ẹ̀ṣẹ̀ ní àyà mi ó ní Olúwa kì yóò gbọ́, the Lord will not answer. Mo sì fẹ́ kí Ọlọ́run gbọ́ mi lónìí ohunkóhun tí olùfisùn ń lò lórí ọ̀rọ̀ mi that the accuser is using concerning your life for you not to see this hand of God. Ètò ń lò lórí ọ̀nà rẹ sẹ́ ẹ ká sọ fún Ọlọ́run Olúwa dáríjì. Ask the Lord to forgive that sin. Ask Him to wash away that iniquity. Ní orúkọ Jésù. Makanana makotoli makasatelebo. Pray and ask the Lord that you need the Spirit of God. Ẹ ká sọ fún Ọlọ́run mo ní ẹ̀mí rẹ nú ayé mi. Manana mako pranda sukotolikada. Ẹ pọ orúkọ Jésù dáadáa. Ọlọ́run mo ní ẹ̀mí rẹ nú ayé mi. I need your Spirit in my life. Láti rìnrìn àjò ní àárín yìí. Oya. Makodo mo wo sotoli makatayaba. Láti bá ìwọ Ọlọ́run rìn motoli makoro sundo limatelia le prendo sukoto limatelia nupero Ọlọ́run le toli mashanda yaba makoli mako predo sukoto lebo. Thank you my daddy, in Jesus name we pray. Amen. Ẹ ká pe orúkọ Jésù. Let's tell God. Ẹ sọ fún Ọlọ́run alààyè. That God. Olúwa ṣàánú fún mi. Have mercy upon me. Àánú ni o. It's mercy. Kò sẹ́ni tó lè mú Ọlọ́run sí nǹkan kan. There is no one that can charge God God against anything. Olúwa ò jẹ́ anybody anything. God does not owe anybody anything. Ọrẹ ọ̀fẹ́ la rí gbà. It's only grace. Àwa la jẹ gbèsè rẹ̀. We are the one that owe Him. Kò dẹ̀ sẹ́ni tó máa bí. And there's no one that will question Him. Pé báwo ló ṣe ṣe? That's how did you do it? Ta lẹni náà? Who is the person? Ta lẹni náà tó bẹ́ẹ̀? Dare question Him. Tó máa bí pé báwo lòun ṣe ṣe? I will question Him that how did you do it? Èèyàn tó ń kú lóde gbogbo àgbáyé léde. People that die in the whole world in a day. Kò sí ẹni tó sì bí Ọlọ́run bẹ́ẹ̀. There is no one that has. Báwo ló ṣe ń ṣe? How did you do it? Ta ló tó bẹ́ẹ̀? Ẹ pe orúkọ Jésù. The name of Jesus. Tó ṣe ó fún orí ọ̀fẹ́ lórí gbà. That God is grace that you. Tí ò sì ṣe ta ló mú fún. And if He does
not do it. Ẹ pé orúkọ Jésù sẹ́. Call the name of Jesus. Olúwa ṣàánú fún mi. Lord, have mercy upon me. Jẹ́ rí àánú rẹ gbà. Let me receive your mercy. Àánú ẹ kó tọ̀ ayé mi Let wá. your mercy search for my life. Àánú rẹ kó tọ̀ ayé Let mi your wá. mercy search for my life. Olúwa ṣàánú fún Lord, mi. have mercy upon me. Olúwa ṣàánú fún Have mi. mercy upon me. Ṣàánú lórí ọmọ Have mi mercy gbogbo. upon my children. Jésù jẹ́ rá àánú rẹ Let gbà. me receive your mercy. Ọwọ́ àánú rẹ jó gbélé mi Let lórí. your hand of mercy touch me. Olúwa gbé ọwọ́ àánú rẹ lé mi Father, lórí. use your mercy hands to touch me. Olúwa gbé ọwọ́ àánú rẹ lé mi Use lórí. your mercy hands to touch me. Ọ̀rọ̀ mi yìí This is my word. bá ń fi àánú wò ó. Use your mercy to look for it. Ọ̀rọ̀ mi yìí This is my problem. Olúwa fi àánú bá ń dá Use sí. your mercy to solve it. Olúwa fi àánú bá ń wo ọ̀rọ̀ Use your mi. mercy to solve this my Ẹ pe problem. orúkọ Jésù. Call the name of Jẹ́ rí Jesus. ọwọ́ àánú rẹ Let me bàbá. receive your merciful hand. Ọwọ́ àánú Ọlọ́run. Let the merciful hands of God. Ọwọ́ àánú The Ọlọ́run. merciful hands of God. Ọwọ́ àánú Olódùmarè. Merciful hands of Ó God. yá tọ̀ ayé mi wá. Come to my life. Ó yá wá sí ọ̀nà mi gbogbo. Come to my life. Wá sí ilé mi Come to gbogbo. my life. Wá sórí iṣẹ́ mi Come to gbogbo. my life. Ọwọ́ àánú Ọlọ́run. Merciful hands of Bá God. ayé mi pàdé. Touch my life. Ọwọ́ àánú Ọlọ́run. Merciful hands of God. Gbé ayé mi sókè. Lift up my Ọwọ́ life. àánú Ọlọ́run. Merciful hands of God. Fohun tuntun ọ̀nù ayé mi. Bring out new things. Ọwọ́ àánú Ọlọ́run. Merciful hands of Ó God. yá wọnú ayé mi Come wá. into my life now. Jésù. Jesus. Jẹ́ rí àánú Let me rẹ. see your mercy. Jésù. Jesus. Máa ń fọ̀nà àánú dá sí. Use your mercy. Ṣàánú fún Have mi. mercy upon me. Olúwa ṣàánú Have fún mercy mi. upon me. Olúwa ṣàánú Have fún mercy mi. upon me. Olúwa Have ṣàánú fún mi. mercy upon me. Olúwa ṣàánú Have fún mercy mi. upon me. Kó gbé ayé mi dìde. And lift up my Olúwa life. ṣàánú fún Have mi. mercy upon Kó me. bá mú ẹ̀gàn ayé mi And kó. take away this. Olúwa ṣàánú fún Have mi. mercy upon me. Jẹ́ kí ìṣòro mi di ìṣòro Let ìgbàgbé. this problem to come. Olúwa ṣàánú fún Have mi. mercy upon me. Ọwọ́ olóore rẹ kó tọ̀ mí Let wá. the hand of goodness Olúwa come to my life. ṣàánú fún Have mi. mercy upon Jẹ́ me. kí ọ̀rọ̀ mi yìí Let this my word. yóò ní ìyanjú. Let it have a solution. Jẹ́ kí ayé mi Let this my yìí life. jẹ́ kó gba Let it ojútùú. receive the solution. Àwọn náà lanu kó gbàdúrà. Oyá 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 oyá. Ìkàdó lè máa kó parúbà dàgà ló bá sàkàyàrá. Ìkàdó lè máa kó toko buragadagaba. Ìkẹtẹlẹ máa kú toko bó ṣìkìtìlẹ bọ̀. Lámbrédò kó parúkàtàyàbá. Ẹ pọ̀ orúkọ Jésù àánú ni mò ń fẹ́ o. Olúwa ṣàánú fún mi. Gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ. According to your word, O God. According to your act, O God. Have mercy on me. Ìwà ayé mi bá àánú Ọlọ́run pàdé lónìí o. Ní orúkọ Jésù. Kí ọ̀rọ̀ ayé mi kó ní ìyanjú. Can you pray for the mercy of God? Can you ask for the mercy of God? Can you lift up your voice for the mercy of God? Mo ní àánú ni. Òun ó ṣàánú fún àwọn tí ó ṣàánú fún. Ó yá ó yá ó yá ó yá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Olóhùn ó ṣàánú fún ẹni tó wò ó ṣàánú This fún. guy is going to have mercy upon whosoever is going to have mercy on. Tàpé I make a decision ló ń sọ yẹn. That means he makes his own decision by himself. Pé ohun tó bá ṣe ló ṣe lòun ṣe. Whatever he does it. Màmá yìí ó mọ̀ tipẹ́ tó ti ń jìyà o. If someone saw someone, this woman has been suffering for years. Màmá yìí àwọn bàbá yìí kí ni báyìí ló máa ń ṣẹlẹ̀ sí wọn. This man has been suffering for years. Tí Ọlọ́run ò bá wò pẹ̀lú àánú kò sí nǹkan kan. If God does not bestow mercy upon him, there's Gbogbo yẹn á kà sọ̀rọ̀ ó dàkẹ́ ó wá pẹ́ tẹ́ẹ̀bì. Everybody will just be making noise and then ó wá pẹ́ tí yẹn á challenge. there's nobody is going kò ṣe challenge kò ṣe bájà. Nobody there challenging. Ó ju ẹ lọ. He's older than you. Ẹ pé orúkọ Jésù. Tell the name of Jesus. Olúwa ṣàánú fún mi. Have mercy upon me. Nínú ipò tí mo wà yìí. In this my position. Nínú ipò tí ayé mi wà In this yìí. my present position. Nípò àìlọ́mọ yìí. In this prayer of not having a Àìníṣẹ́ of yìí. not having a job, Àìnífọ̀kànbalẹ̀ not yìí. having peace of Ẹ mind. fi àánú fáyé mi Use jáde. your mercy to drag out my life. Ẹ fi àánú mú mi jáde kó Use your mẹ́. mercy to drag out my Fi life. àánú wo ọ̀rọ̀ mi wò. Let your mercy search Ẹ for má jẹ́ ń jìyà gbé. me. Don't let me die. Ẹ má jẹ́ ń jìyà gbé. Don't let me die in this. Ẹ má jẹ́ ń jìyà gbé. Don't let me die in this. Ẹ má jẹ́ ń jìyà gbé. Don't let me die in this. Ẹ má jẹ́ kí ogun yìí borí mi. Don't let this problem overcome Ẹ me. má jẹ́ kí ogun yìí borí Don't let mi. this problem overcome Ẹ má me. jẹ́ kí ọ̀rọ̀ mi di ọ̀rọ̀ yẹ̀yẹ́. Let my problem become a ridicule. Ó ẹ fi àánú gbà mí. Use your mercy to save Abọ́lá ń me. bolo wọ̀sẹ̀. Ó yá gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Màkóli màkó bradakata. Ó yá fi àánú gbà mí. Can you pray? Ní orúkọ Jésù. Ó yá fi àánú gbà mí. Can you tell the Lord? Pé kí àánú kó ṣàánú fún ọ ni. Àánú rẹ mekado lo mokoto yaba. Àánú rẹ ni mò ń fẹ́. Can you pray and ask the Lord that you need the mercy of him? Àánú ni kó ṣe fún ọ láàárọ̀ yìí o. Àánú ni kó ṣe lórí ọmọ mi bàbá. Àánú ni kó ṣe lórí iṣẹ́ mi o. Ní orúkọ Jésù kí ohun ọ̀tun kó tọ̀ mí wá. Kémi náà kó lé èso láyé fún rere. Ọmọ náà lanu kó gbàdúrà. Kò gbúdọ̀ burú fún ọ o. Kò gbúdọ̀ bàjẹ́ fún ọ.
Okotaya bakato tetelia. Orúkọ Jésù sẹ́, àánú ni mò ń fẹ́. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Wọ́n tó ti ṣe àkíní yẹn. If you are here to share this thing. Mo fẹ́ kó náà fi àánú fi share. I want you to share this thing with mercy. Wọ́n náà fi àánú ṣe àkíní. Share it with mercy so that you receive mercy. Fi àánú pastor yẹn sàwá ni. Mo ní kẹ́ ìbùkún yẹn kó lè pọ̀ náà ni. Hallelujah. Ìdílé 15 people to send it to. Àdúrà ló máa ń change ayé yẹn. It's prayer that changes someone's life. Èmi ò rí o. I have not seen it. Ibi tí yẹn lo agbára. Even where you have power. You put effort to things. Tó fi effort tó lo agbára. Where you have input all your power. Yeah. Tí ò bá sí Ọlọ́run pẹ̀lú ẹ̀. If God is not with it. Ìgbà mi àdàbẹ̀ kìíní yẹn work. Sometimes it be as if ohun tí èṣù fi ń tan ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. And that is why Satan used to deceive. Pé àmì ìgbàdúrà náà mi dẹ̀ sọ fọ́lọ́ kíní ẹ̀rẹ̀ bá mi tẹ̀ lọ church bó kíní ẹ̀dá dá fún mi náà. And that thing is making. It's just a matter of a time. Kò sí. But pastor kílẹ̀ wá sọ àwọn tó lówó yẹn tó ọmọ Ọlọ́run yẹn kọ́ èrè ayé ìlànà ni wọ́n ní nǹkan kan. What of those who have money and they don't know God? Ẹlòmíì èrè ayé ìlú ní kò ní ìjọba Ọlọ́run kò lọ́bi kankan. Some people so Ọlọ́run tiẹ̀ wọ́ọ̀rì ń pa ẹ̀ Sátánì àgán ti mú sọ́dọ̀ pàwátá so kò tiẹ̀ ní kankan èrè ayé ìlú ní. Ṣùgbọ́n tó ní èrè ìjọba Ọlọ́run tó sì ń wá Ọlọ́run Ọlọ́run náà ni ó fi ọ̀rọ̀ rẹ̀ lọ. Someone who is looking for heaven is going to talk to God about his problem. Àwọn tẹ́ ń wò yẹn tí èṣù fi ṣe ẹ̀sáàpù yẹn máa yẹn kò gbàdúrà náà he's not a Christian. Ó níbi tán tọwọ́ bọ̀. Those ones that don't pray and yet they are succeeding, they are something they are going. Ó ní ohun tán tọwọ́ bọ̀ nǹkan sọ fún wọn ni. There is nothing that is going on. Bẹ́ẹ̀ ni ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ní behind the scene tẹ́ ẹ̀ mà. Wọ́n bá fà á. That is happening behind the scene. Ẹ kàn gbọ́ pé mi ti parẹ́. Ẹ kàn máa gbọ́ pé mi ti parẹ́. And you will see that some people have killed themselves. Ẹ̀gbẹ́ àmọ́ ìdẹ́ ló dẹ̀ parẹ́ nǹkan bá yìí. He killed himself, something is happening to him. Ṣùgbọ́n àdúrà ló máa ń mú ayé ẹni ṣe rere. But prayer makes one to do good in life. Àdúrà ló máa ń mú ayé ẹni dìde. Prayer that upholds Ẹ̀kanú mi kò ṣe ọ́ bàbá. Olúwa wá ṣòun ayọ̀ fún mi. Bàbá ṣe ẹ̀kanú mi kò ṣe ọ́. Olúwa o. Ọ̀nà ayé àwọn èèyàn yóò yàtúnṣe sẹ́.
yìí ó yá ṣe gbogbo èèyàn yẹn bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ̀mí mímọ́ yìí ó yá lọ ṣe ó fẹ́ kó gbàdúrà ní ẹ̀mí mímọ́ yìí ó yá ṣe ilé ọ̀làlàlà kàṣàtàyàrá oníṣẹ́ ńlá ó yá ṣe ìyanu ilé àmàkàtà alágbára gíga ó yá fagbára rẹ̀ gbogbo pátápátá gbogbo pátápátá kó wọlé bàbá gbogbo pátápátá kó wọlé ìdàbà ayé àwọn yẹn kó lọ ní òmìnira bàbá jẹ́ kánú mi kó ṣe ọ́ olúwa o wá sóhun ayọ̀ fún mi bá ó yá o jẹ́ kánú mi kó ṣe ọ́. This is a basket. Gbogbo aṣọ yẹn kẹ́ bọ́ bẹ̀. All those clothes, can you just put them there? Gbogbo aṣọ yẹn mo fẹ́ kó bọ́ bẹ̀. I want you to put all those clothes there. Ẹnìkan arábìnrin kan ẹnìkan ọ̀rẹ́ ẹ wà pẹ̀lú ẹ. There is one woman that you have a friend with you now. Ọ̀rẹ́ ẹnìkan tó wà nínú àdúrà ọ̀rẹ́ ẹ ó wà pẹ̀lú ẹ. Someone in this prayer, you have a friend that is with you. Gbàṣẹ gbàdúrà ẹni yẹn dúró wà ń bẹ̀ yẹn. Someone is sitting down there. Ẹni ẹ̀ mò ń bá wí báyìí o. I'm now talking to that person now. Ẹni tó dúró ti ẹ̀yìn ni mo wá ń bá wí báyìí. That person that is with you that I'm talking to now. Olúwa ní kó ní sùúrù. God told me that you be patient. Àkókò ire ẹ̀ ń bọ̀. The time for his good things are coming. Pé Olúwa ní kí n sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. God said I should tell that person. Tó jẹ́ bí àlejò lẹ́gbẹ̀ẹ́ yẹn. That is like a visitor. Pé òun rí ọjọ́ ìbànújẹ́ rẹ̀. That I have seen your sorrowful day. Òun sì sọjọ́ ìbànújẹ́ rẹ̀ dayọ̀. And I'm going to turn your sorrowful day to happiness. Ṣùgbọ́n kó ní sùúrù. But it's just be patient. Gbogbo oore tó ń fẹ́ láyé rẹ̀ lòun ó fún. That whatever he's looking for is going to give him. Pé ọwọ́ olóore yóò kàn án. That the merciful hand is going to touch him. Bóun gbọ́ àdúrà rẹ̀ o. That he has heard his prayer. Bóun ò sì gbàgbé ẹ̀. That he has never forgotten him. Ṣùgbọ́n jẹ́ kí kíkánjú kó jìnnà sí. But let him wait and be patient. Jẹ́ kí kíkánjú kó jìnnà sí. Let him move away from the worship. Torí pé Olúwa ń bá ṣẹ́ rẹ̀ lọ. God is with him. A sì rí orí ọ̀fẹ́ òun. He's going to see his. Ẹ pé orúkọ Jésù. In the name of Jesus. Ọwọ́ olóore kan ayé mi o. The hands of goodness touch my life. Ọwọ́ olóore kan ayé mi. The hands of goodness touch my life. Ọwọ́ olóore kan ayé ọmọ mi. The hands of goodness touch the life of my children. Ọwọ́ olóore kan ọ̀nà mi. The hand of goodness touch the life of my children. Olúwa fi ọwọ́ olóore kàn mí. Use your hand, merciful hand to touch me. Ayé mi kó gbáre. My life receive God's goodness. Ayé mi kó gbáre. My life receive goodness. Ayé mi kó gbáre. My life receive goodness. Ayé mi kó gba àánú Ọlọ́run. My life receive God's mercy. Ọwọ́ àánú Olúwa máa bọ̀ kankan. The merciful hand of God touch me. Ọwọ́ àánú Ọlọ́run farahàn ní ọ̀nà mi. The merciful hand of God touch me. Olúwa ṣàánú fún mi. Have mercy upon me. Olúwa ṣàánú fún mi. Have mercy upon me. Olúwa ṣàánú fún ayé mi. Have mercy upon my life. Olúwa ṣàánú fún ayé mi. Have mercy upon my life. Mi ìfẹ́ ìṣòro ìmọ̀. I don't want this problem again. Mi ìfẹ́ ìṣòro ìmọ̀. I don't want this problem again. Mi ìfẹ́ ìtìjú ìmọ̀. I don't want this problem. Mi ìfẹ́ ẹ̀gàn ìmọ̀. I don't want this shame again. Mi ìfẹ́ ìdààmú ìmọ̀. I don't want this problem again. Mi ìfẹ́ àṣetì ìmọ̀. I don't want this. Mi ìfẹ́ ọwọ́ ogun ìmọ̀. I don't want the end of this. Olúwa mú ọwọ́ ogun ìkú o. Father, move away this end. Olúwa mú ọwọ́ ìdààmú ìkú o. Take away this suffering. Ọwọ́ ogun ìkódógun gbàgbé o. Take away this problem in my life. Ọwọ́ ogun inú ayé mi kódógun ìgbàgbé. Take away this problem in my life. Ó yá gbé ayé mi dìde. Exalt my life. Ó yá gbé iṣẹ́ mi dìde. Lift up my job. Ó yá gbé ọ̀nà mi dìde. Lift up my job. Gbé iṣẹ́ mi dìde. Lift up my job. Olúwa gbé ọ̀nà mi dìde. Lift up my. Olúwa gbé ayé ọmọ mi dìde. The life of my life. Ẹ jẹ́ kí ogun mi kódógun ìgbàgbé. Let this problem comes to an end. Ẹ jẹ́ kí ìdààmú mi Let tán. this problem comes to an end. Olúwa fi ìsinmi fún ọkàn mi. Father, give arrest of Bàbá náà kò gbàdúrà. Turn that to. Ayé mi ń fẹ́ My ìsinmi. life wants rest. Ayé mi ń fẹ́ My ìsinmi. life wants arrest. Ayé mi ń fẹ́ My ìsinmi. life wants to rest. Ayé ọmọ mi ń fẹ́ The life ìsinmi. of my children wants to Ọ̀nà rest. mi ń fẹ́ My ìsinmi. journey wants to Orúkọ rest. Jésù mi tó wà In sẹ́. the name of Jesus Christ. Olúwa kó fún ọ ní That ìsinmi. God should give you rest. Olúwa fún mi ní ìsinmi. God should give me rest. Olúwa fún mi ní ìsinmi. God give me rest. Olúwa fún mi ní God ìsinmi. give me rest. Olúwa fún mi ní God ìsinmi. give me rest. Olúwa fún mi ní ìsinmi. God give me rest. Orúkọ Jésù. God, in the name of Jesus. Ìsinmi Jésù kó tọ̀ wá.
wá. Ìsinmi tó ṣèlérí. Ayé mi kò rí gbà. Ìsinmi tó ń béèrè fún. Ó yẹ kó Olúwa kó mú lé yín lọ́wọ́. Ìwógun ìdíwọ́. Ìwógun ìdènà. Ìwógun ìdíwọ́. Ìwógun ìdènà. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yẹ jáde. Ẹ jáde. Fún àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ pọ orúkọ Jésù. Call the name of Jesus. Olúwa fi òpin sí. Father, put an end. Ìdààmú mi yìí. The problem of my life. Ẹ̀gàn mi yìí. Where is my sorrow? Olúwa fi òpin sí. Put an end to it. Ohun tí ayé nínú ayé mi yìí. What people say in my life. Èyí tí ò jẹ́ kí ògo jẹ́ tiẹ̀. That is not making glory to be yours. Ohun tí ayé ń gàn nínú ayé mi. Everything they are making shame of me. Ohun tó ń dààmú ọkàn mi yìí bàbá. Everything that is troubling my life. Mo gbé wá láàárọ̀ yìí. They have brought them unto you. Olúwa mo gbé ìṣòro mi wá. I brought this problem before you. Mo gbé wá lórúkọ rẹ ni. I brought them before you. Nítorí ọ̀rọ̀ rẹ mo fi gbé wá o. I brought them because of your word. Jẹ́ kí ogun ayé mi dogun ìgbàgbé. Let this problem become a forgotten thing. Olúwa jẹ́ kí ogun yìí dogun ìgbàgbé. Let this problem be forgotten. Gbogbo pátá làwọn ò ní gbà mí láyè. Every part that say they will not allow me. Kò pé Ọlọ́run fẹ́ kí kíní yẹn dogun ìgbàgbé. It's not that God doesn't want it to be a forgotten. Kí ló ṣe fún Ọlọ́run? What did you do to God? Kí ló ṣe fún Ọlọ́run tó gbà? Olúwa mo fẹ́ kí ogun yìí kó lọ o. Ọlọ́dà ogun yìí ò lè lọ. That God will insist that this problem we should not leave. Mi jẹ́ kó ogun yẹn lọ. That I will not let this problem. Ṣé bẹ́ẹ̀ náà ló ṣe tó? Is it how it is? Ọ̀tá ni ò fẹ́ gbà tí ò jẹ́ kó ogun yẹn lọ. It's enemy that doesn't want you to. Mo ní kí Olúwa sọ fún Fáráò kó jẹ́ káwọn ọmọ yìí lọ. God told Pharaoh that he should let this. Fáráò dá padà fún Ọlọ́run pé ó ti àwọn wọ́n lè lọ nowhere. Pharaoh said they cannot go. Wọ́n lè lọ bí kankan. That they said they. Ọlọ́run sọ fún pé Ọlọ́run ọ̀run sọ fún Fáráò pé. God told him. Àwọn tó ń fi ìyà jẹ tó ń nà yìí o. These people you are punishing. Èmi fẹ́ kán máa lọ. I want them to go. Fáráò sọ pé. But Pharaoh said that. Wọ́n lè lọ bí kankan. They cannot go anywhere. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ti sọ fún Ọlọ́run sọ fún ọ̀tá rẹ̀. There are many people that God has told their enemy. Pé fi ọmọ yìí lẹ̀ o. Leave this child for me. Fi ọmọ yìí lẹ̀ o. Leave this child. Fi ọmọ yìí lẹ̀ o. Leave this child. Fìgbéyàwó yìí lẹ̀ o. Leave this marriage. Fi ọkọ yìí lẹ̀ o. Leave this husband. Tó sọ pé tí omi ní gbà. And God that they say no. Kò lọ bí kankan. It's not going anywhere. Kò lọ bí kankan. It's not going anywhere. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé. But they are forgetting that. Ẹni tó lágbára jù wọ́n ló sọ̀rọ̀. Who is that person that have power? Ohun tí ọ̀tá ti gbàgbé nìyẹn. That is what enemy has forgotten. Bẹ́ẹ̀ tó lágbára ló sọ̀rọ̀ jáde. Powerful man that is talking. Ọlọ́run ọ̀run ayé ló fọhùn jáde lórí ara rẹ̀. Máa sọ́tò ogun ayé mi. Máa jáde lọ bàbá ogun ayé mi. Máa jáde lọ jáde o. Nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní o jáde. Óyá o ogun ayé mi. Máa jáde lọ ogun ayé mi. Máa jáde lọ jáde o. Nínú ayé mi aláṣẹ ibẹ̀ ló ní o jáde. Ta ló wà ní ṣọ́ọ̀bù tó ń gbọ́ àdúrà yìí? Ta ló wà ní ṣọ́ọ̀bù tó ń gbọ́ àdúrà yìí? Ìwọ ni bá wí óyá. There's somebody here, you are in a store. Inú store ló wà tó ń gbọ́ àdúrà yìí. I'm talking to somebody. Nínú store ló wà tó ní gbọ́ àdúrà yìí lọ́wọ́lọ́wọ́. Ogun ayé rẹ̀ kó jáde síta. Ogun ayé rẹ̀ kó fi ayé rẹ̀ lẹ̀. Àánú Ọlọ́run kó farahàn lórí ọ̀rọ̀ rẹ ni. Ó ní ṣẹ̀ṣẹ̀ gbé o. Ó sì ní sílẹ̀ tẹ̀ láyé. Óyá ogun ayé mi. Máa jáde lọ. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde. Nínú ayé mi. Aláṣẹ ibẹ̀ ó ní o jáde. Óyá ogun ayé mi. Máa jáde lórúkọ Jésù. Ogun ayé mi. Máa jáde lọ. Jáde o. Nínú ayé mi. Aláṣẹ ibẹ̀ ó ní o jáde. Àrọ́mọbí ó yá jáde. Aláṣeyọrí ó yá jáde o. Ìkàdàyà nànàmàṣà àṣetì kó fàyè rẹ̀ sílẹ̀. Ọwọ́ ogun kó para lórúkọ Jésù. Ọwọ́ ìkàdìyà tó ń dàyé ayé rẹ̀ lẹ́nu. Ó
Jésù. Call the name of Jesus. Mo gbàdúrà fún wọn tó wà ní ṣọ́ọ̀bù yẹn. I pray for you that is in that shop now. Wọ́n tó wà ní store yẹn. That you are in that store now. Gbogbo ìdẹ́kun òkùnkùn kó parẹ́ lórí ayé rẹ. Every trap of Satan may then be destroyed in your life. Ẹnikẹ́ni tó máa ń de ayé ẹni lórúkọ Jésù. Anyone that is setting a trap for you. Kẹ́ni yẹn kó ṣègbín wájú rẹ. May that person be destroyed before you. Kẹ́ni yẹn kó ṣubú. May that person fall. Kí ìwọ kó borí ogun yìí. May you overcome. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Olúwa jẹ́ kí ìṣòro mi tán lónìí. Let my problem come to an end today. Ohun tí mò ń bá kiri ni. What I'm pursuing. Ohun táyé ní káyé máa kí n máa gbé kiri rèé. All they said I should be carrying. Àìlọ́mọ ní ayé ní kí n máa gbé kiri. This one that they said I should be carrying about. Àìrọ́mọ bí ní ayé ní kí n máa gbé kiri. Not having a child that they said I should be. Àìláyọ̀ lórí ọmọ ní ayé ní kí n máa gbé kiri. Not having a peace of mind that they said. Ohun tí ayé pè ní ìpín mi yìí. What they call my portion. Ohun tí ayé pè ní ìpín mi yìí. What they call my portion. Olúwa èmi kọ̀. God, I reject. Mo gbé tọ̀ wá. I brought them before. Ogun ọ̀run ẹ gbà lọ́wọ́ mi. Most of them take them. Ogun ọ̀run ẹ gbà lórí ayé àwọn ọmọ mi. Ìwọ wá àṣetì. This problem. Ìwọ wá àmúbọ́. This problem of failure. Ìwọ wá ìtìjú. This problem of ìwọ wá ẹ̀gàn. This problem of ìwọ ìdààmú. This problem of ní gbogbo ọ̀nà ní gbogbo. Ó yá dópin. Àbálọ̀ ńlá ni kò gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Àgàdà bàbàbà. Sọ fún Ọlọ́run gbogbo ìṣòro rẹ kó parẹ́ lónìí o. Àyìnbákòtò dòǹgòkòtè. Ìbànújẹ́ mi kó parẹ́ lónìí. Ní orúkọ Jésù ó tó gẹ́. Ó tó gẹ́ ìwọ ogun àṣetì. Ó tó gẹ́ ìwọ ogun àmúbọ̀. Ó tó gẹ́ lórúkọ Jésù. Ìwọ ìdààmú. Ayé mi tó gẹ́ lónìí. Orúkọ Jésù. Olúwa fi òpin sí ogun yìí. Ní orúkọ Jésù. Olúwa fi òpin sí ìdààmú mi. Ìdààmú mi kó tán. Ìdààmú mi kó tán. Ìdààmú mi kó tán. Ẹ̀gàn mi kó tán. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ìdààmú ayé àwọn èèyàn yìí. Let your problem come to an end. Gbogbo ìdààmú gbogbo. Gbogbo ìdààmú gbogbo. Gbogbo ìdààmú gbogbo. Gbogbo ìdààmú gbogbo. Ó yá gbàdúrà ní orúkọ Jésù. Mo sátọ̀ wá ní orúkọ Jésù. Olúwa àwọn èèyàn képe ọ. Can you pray that Lord should put your problem to an end? Mo ní kó gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Jẹ́ kí ìdààmú ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù. Let every trouble of their life. Ní orúkọ Jésù. Kó dópin lónìí. Búàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Báwo ni ìdààmú ṣe parẹ́? How does problem comes to an end? Kò ju sísọ yìí náà lọ. It's just by saying it. Pẹ̀lú ìgbàgbọ́. With faith. Kò ju yẹn lọ. With faith. Kò ju sísọ yìí lọ. Just for you to say it. Pẹ̀lú ìgbàgbọ́. With faith. Sísọ tí ò sí ìgbàgbọ́. When you say it without faith. Kò sí kankan. It will not take any. Òun náà pè ní nada. That is why they call it nothing. Kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀. There's nothing that will happen. Àròyé nìyẹn. It's just a mere conversation. Ṣùgbọ́n sísọ pẹ̀lú ìgbàgbọ́. But saying it with faith. Pé bí mo sọ ló ṣẹlẹ̀. That as I have said it. Wọ́n ní kí ló sọ? Wọ́n ní pé bí mo sọ ní ó ṣẹlẹ̀. That as I have said it, it will come to pass. Pé bí mo sọ bó o sì dúró pẹ̀lú Ọlọ́run. And you stand with God. With God's backing. Pẹ̀lú Ọlọ́run. Wàá borí ẹ̀. We overcome. Torí pé ẹni tó dúró tì ọ́. Because the person that stands by you. Ó ju ẹni tó wà nú ayé lọ. Is greater than the person. Àní ẹ orúkọ Jésù. Call the name of Jesus. Àní ìwọ ìṣòro ayé mi yìí. This problem of my life. Ìwọ ìdààmú mi yìí. Do this problem. Wọ́n tún fẹ́ kó ṣẹlẹ̀ tí ayé ò jẹ́ ó ṣẹlẹ̀. What I want to happen that is not happening. Ogun aláyànlé yìí. Do this problem of failure. Gbogbo àgbà tó ní kò sí ọ̀nà fún ìṣeré mi o. There is no way. Pé kí n fò kí n nìṣó. Gbogbo àgbà tí ń ba orin rẹ jẹ́. Wọ́n máa ń kó oko jọ. They want you to gather it. Wọ́n máa ń kó oko jọ. They don't mind you gather it. Wọ́n fẹ́ kó dààmú kó oko jọ. They want you to suffer to gather it. Ṣùgbọ́n wọ́n fẹ́ dànù mọ́ ọ lọ́wọ́. Ìwọ ogun yìí. This problem. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá wọlé. Swallowed by the blood. Ó yá para. Destroyed now. Ọlọ́run gbà mí. Lọ́wọ́ ogun tó lé mi yìí. Lọ́wọ́ ìdààmú mi yìí. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Olúwa jáyé mi gbà. Ọmọlọ́lá ni kò gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Gbogbo Ọlọ́run kò tú ẹ sílẹ̀. Lọ́wọ́ ìdààmú yẹn. Ó yá kó tú ẹ sílẹ̀. Ní olówó ogun ilé yẹn. Lọ́wọ́ ogun adó ti ayé ni. Ogun tó lọ́wọ́ òní gbà kó lọ́wọ́ òní fẹ́lẹ̀. Gbogbo tó ń dá ti ń bá ayé ni bọ̀. Elemakuto lomo kosoto yagaba. Elemakuto koporo koto. Makonu mako bragagaba. Elemakuto koto. Aliyedemi keto koporo koto. Le pradoko bine keteketa. Oya iwogun ìgbàgbé. Dua. Orúkọ Jésù Kristi. Olúwa wa. Bẹ́ẹ̀ nìkan gbàdúrà. I want someone to pray. Tí bá lẹ́nìkan. When I say someone, ó ní nǹkan tí mo rí mo sọ bẹ́ẹ̀. there is something I say. Hallelujah. Hallelujah.
I want someone to pray. Tell God. Every strange spirit that stands on my way. Let your fire go before me now. Let your fire start going before me right now. Every strange spirit that stands on my way. That stands on my way. Let your fire go before me. Let your fire go before me. Bible says even fire goes before him. God sends fire before him. It's now there's a name of Jesus. You follow that. Let fire go before me. Makaili masájú mi bàbá. Gbogbo tó máa ń dún sójú ọ̀nà mi. Gbogbo tó máa ń mọ tó fẹ́ ṣe láyé. Ẹni tó ń sọ ìṣeré rẹ̀. Ètò ń dún sójú ọ̀nà. Ètò ló ti o. Pé ìrọ̀lù pa. Ìrọ̀lù pa. Gbogbo ẹ̀mí kẹ́mi. Gbogbo ẹ̀mí kẹ́mi. Gbogbo ẹ̀mí adínilọ́wọ́. Gbogbo ẹ̀mí ajánilólè. Gbogbo ẹ̀mí ajírégbé. Gbogbo ẹ̀mí abarijẹ́. Ètò máa ń ṣáájú mi. Tó máa ń dún sójú ọ̀nà mi. Olúwa rán iná rẹ̀ jáde. Ọ̀nà mi là. Ìwọ ọ̀nà mi là. Ìwọ ọ̀nà mi là. Ìwọ ọ̀nà mi là. Orúkọ Jésù dada. Ó dẹ́ kí ọ̀nà rẹ̀ là. Ó dẹ́ kí ọ̀nà ọmọ rẹ̀ là. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Amen. Wọ́n tó ti ṣe àkíní ẹ̀ If you are there to share it, can you do that? I will soon share the grace. Because meeting wà lénìí. God, there is a meeting going on. After this, there's a live program coming up for the women. And so if you're a woman, you can join the program and be in a blessing. There is a program that is happening after this. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ọkàn rẹ payá. Open your mind. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Dìde tógúntógún o. Dìde tọ́látọ́lá. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Sọ fún Ọlọ́run ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Dìde tógúntógún. Dìde tọ́látọ́lá o. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ẹlẹ́dàá mi dìde Ọlọ́run wá o. Ó yá ṣáájú Olódùmarè ṣẹ́. Bá gbogbo ogun, gbogbo ọwọ́kọ́wọ́, gbogbo ọwọ́ tí ayé ti sọ dárọ́, ọwọ́ náà kò gba agbára lọ́wọ́lọ́wọ́ yìí o. Gbogbo ọwọ́ tí ayé ní kò ní ṣe rere mọ́, ọwọ́ náà kò gba agbára. Gbogbo ọwọ́ tí ayé ti bá sọ̀rọ̀ òdì, ọwọ́ náà kò gba ogun lónìí. Let your hand receive the strength. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Bàbá mi ò dé tógúntógún. Ìdè tọ́látọ́lá o. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Bàbá o. Ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ kì í bá ti. Ó yá.
ṣiṣẹ́ agbára lọ́wọ́lọ́wọ́. Oya oya ó ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Oya sọ fún ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Ó ṣáájú ó ṣẹ́gun ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Gbogbo agbára kágbára tó kù ó fọ̀nà lẹ̀ ṣáájú ogun mi. Ayé Màsáyà ọ̀nà ó là fún ẹ láyé ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Jésù ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Onálágbára o bàbá o ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Ayé gbogbo ọ̀nà ó là lọ́wọ́rọ́ ṣáájú ogun mi kí n tẹ̀lé ọ. Ó yá ṣáájú ajagun ṣẹ́gun Jésù. Ó yá ó ṣáájú ogun mi. Ó yá kọ́lọ́run kó náwó agbára jáde. Àyáni àmàgbọ́ pùràkà tó lè máa ṣúlà bàyà. Gbogbo ẹ̀ tó wọnú àdúrà yìí tó yá ìgbàjà náà. Ìkàtàyà ní tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́. Gbogbo ọwọ́kọ́wọ́ lórúkọ Jésù. Ó yá tó lòdì sí ìṣerere. Gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Alágbára gíga o ṣáájú ogun mi kiri. Ó yá múra ìlì àmà sáìlì àdá. Ṣáájú ogun mi kì tẹ̀lé wa. Alágbára dìde ṣáájú ogun. Let Jehovah God manifest his power in your life. Ṣáájú ogun mi kì tẹ̀lé. Ó yá kọ́lọ́run kó dìde ṣáájú ogun mi kì. Gbogbo tó ti bàjẹ́ kó gba agbára lónìí o. Ṣáájú ogun mi kì tẹ̀lé wa. Gbogbo ọwọ́kọ́wọ́ tí ò lè ṣeré mọ́. Ó yá gba ìṣẹ́gun rẹ̀. Ìlì àdàdà wá sí ìyáda. Ó yá ṣáájú ogun mi kì tẹ̀lé ọ. Kí bá ti. That means the Lord should lead your battles. Yẹn wí pé kí Ọlọ́run kí ó ṣíwájú ogun rẹ. Tí Ọlọ́run bá ti ṣíwájú ogun rẹ. When God leads your battle. Ó wá pẹ́ni tí ó dùn ó. We now looking for someone that will. Ní ìrẹ́ni náà. There is no one. Mo ní pé tó bá ṣì ń gbàdúrà. It's when you are praying. Tó rí pé kíní yẹn ṣì wà ń bẹ̀. And starting is still there. Ọlọ́run ò tí ì dìde ní o. God has not arise. Ohun tó dá mi lójú nìyẹn. God is yet to arise. Pastor mo ṣì máa ń feel kíní yẹn. I still feel that thing. Bẹ́ẹ̀ni mo ṣì máa ń ṣe kíní yẹn. I still feel that thing. Ọlọ́run ò tí ì dìde. It's because God is yet to arise. Ọlọ́run á dẹ̀ dìde nítorí ọ̀rọ̀ rẹ bóyá ló. God will arise because of problem. Pé Ọlọ́run dìde lónìí. God stands up today. Olúwa dìde wọ́n tó sọ pé ò tí ì bímọ yẹn. Ọlọ́run á dẹ̀ dìde. Ọlọ́run ta ló fẹ́ mú ọ. Who wants to take God? Ta ló ń jo oúnjẹ mọ́ ọ lára tó ní pé oyún yóò ní dúró. Who says that pregnancy will? Ọlọ́run ò tí ì dìde ní. God is yet to. Ọlọ́run á dẹ̀ dìde lò ní bímọ. If God arise, you surely have your child. Ọlọ́run á dẹ̀ dìde ò ní lọ́kọ. If God arise, you have your husband. Ọlọ́run á dìde ìwé ta ló nílùú. If God arise, the one who's your ta ló nílùú. Who owns the land? Ọlọ́run á dẹ̀ dìde kò ní fún àwọn ẹgbẹ́ nù. He will not give you. Ẹgbẹ́ orúkọ Jésù. Ogun ọ̀run máa wò mí rìn mọ́. Dìde kó ṣáájú mi lónìí. Dìde kó lànà fún mi sẹ́. Ó dìde ní. Ó fi àánú dìde nítorí ọ̀rọ̀ mi. Ó fi àánú dìde nítorí ọmọ mi. Ó fi àánú dìde nítorí iṣẹ́ mi. Àánú rẹ ni ó. Fi àánú jẹ́ ayé mi gbà. Fi àánú lànà fún mi sẹ́. Kó jẹ́ kí ogun mi dogun ìgbàgbé. Olúwa dìde. Olúwa dìde. Olúwa dìde. Nínú ìṣẹ́gun rẹ ni. Nínú agbára rẹ ni. Nínú agbára rẹ ni. Nínú orúkọ rẹ ni. Jẹ́ kí ìdààmú mi parẹ́. Ó yẹ kó dọ̀wọ́ ìgbàgbé. Mo ní kó dọ̀wọ́ ìgbàgbé. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ sọ fún Ọlọ́run. Tell God. Olúwa jẹ́ kí n rí ìyàtọ̀ pé mo tọ̀ wá lónìí. Let me see the difference that have come unto you. Ìwọ mo wá bá o. It's you that have come to me. Kò ṣe pastor yìí. I have not come to meet any pastor. Olúwa ìwọ mo ké pè. I'm calling upon you. Nínú ilé mi mo wà yìí. I am in my house. Nínú ọkọ̀ mi mo wà yìí. I am in my car now. Nínú ṣọ́ọ̀bù yìí mo wà yìí o. I am in my shop now. Mo wọ nínú orílẹ̀-èdè yìí mo wà yìí. I am in this country now. Jẹ́ kí ọwọ́ agbára tó rí ohun gbogbo. Let your power that sees everything. Kò fọwọ́ kàn mí lọ́wọ́lọ́wọ́. Touch me like. Kí ìdààmú mi let problem come to an end. Ẹ jẹ́ kí ayé mi ní ìsinmi yìí. Let my problem come. Ẹ fún mi ní ìsinmi yìí. Give me peace of mind. Ẹ fún mi ní àlàáfíà yìí. Give me life now. Ẹ fún mi ní ògo mi. Give me glory now. Ẹ fi ọkàn mi balẹ̀ láyé. My life be ẹ jẹ́ kí n jẹun ọmọ láyé. Let me eat the food. Mi gbọ́dọ̀ dààmú. I must not be. Ẹni omijé mi nù. Wipe away my Ẹ sorrow. mú ìkorò mi kó. Take away this Ẹ sorrow. jẹ́ kí ẹrù mi kó fò lọ. Let Ẹ jẹ́ kí ẹrù mi kó fò lọ. Let fear go Ẹ jẹ́ kí ẹrù mi fò lọ. Let fear go away. Ẹ jẹ́ kí ẹrù mi fò Let lọ. my fear go Ẹ jẹ́ kí ẹrù mi fò lọ. Let my fear go Ẹ dá ọjọ́ ayọ̀ padà fún mi. Restore my joy. Ẹ dá ọjọ́ ayọ̀ mi padà fún mi. Restore my glory. Ẹ dá ọjọ́ ayọ̀ mi padà fún mi. Restore my glory. Ẹ dá ọjọ́ ògo mi Restore padà fún mi. my glory. Ẹ jẹ́ kí ìlérí ṣẹ. Let promise. Ó yẹ ọmọ náà lánàá kó gbàdúrà. Ayé fọ́ọ̀lì àkàsàdà.
Eli makopraga. Eteteti makopraga. Oya Olúwa dìde. Fún ayé àwọn èèyàn yẹ. Gbogbo alágbára kágbára. Gbogbo yín onímọ̀kímọ̀. Gbogbo ètekéte. Gbogbo alábàkábà. Ètí ń dààmú ayé àwọn èèyàn yẹ. Ogun wa kó ṣẹ́ lónìí. Let every battle be over. Let every shame be over. In the name of Jesus. In Jesus' name we pray. God told me something. And I know that he stands on what he says. He says he wants to release his people. He didn't tell me anything otherwise. He says he wants to lose his people. And it showed me different kind of people. Some people even want to snatch them. Some people even ran away from where they are being, but they have been taken back there. And there is nowhere where I say there is nowhere. It's God that heals. I have people that ran out of prison. Some people even ran out from prison. That they were being put back there. They were being put back there. That's that thing will make him to die. I'm telling the truth now. Except if God does not have power, what he says is going to lose. If you are looking for a child that God says he wants to deliver you. Looking for an husband, God says he wants to lose you. What are you? People that say you don't want you to enjoy. What tell me that he wants to lose you? And his word is sure that he doesn't lie. It's not about me, but it's about him. Is that what he wants to do? It's not what I want to do. So I mean, knows the job. And you have come now. You have come to him now. God of Israel. Remember his word. Remember his covenant. Over these people. That people that is in condition. That person looking for that person that is you have brought now tell him, Lord, say so. I want to tó bá pẹ́ lọ́tìtọ́ ló sọ bẹ́ẹ̀ mo fẹ́ nífà tú àwọn èèyàn lẹ̀ mo wọnú àdúrà ìwà omi ìrọ́mọ bí láti jọ yìí ni o mi ìrọ́kọ láti jọ yìí ni o mo ń dààmú láti jọ yìí ni pásítọ̀ yìí dẹ̀ sọ pé ó lọ pé o fẹ́ tú àwọn èèyàn lẹ̀ tó bá pẹ́ lọ́tìtọ́ ni ó yá jẹ́ kí n rí ìtúsílẹ̀ yìí jẹ́ kí n rí ìtúsílẹ̀ yìí ó yá tú mi sílẹ̀ ó yá tú mi sílẹ̀ tó bá jẹ́ pẹ́ lọ́tìtọ́ ó tún lọ pé fẹ́ ṣe nìyẹn ó yá tú mi sílẹ̀ ó yá tú mi sílẹ̀ ó yá tú mi sílẹ̀ ó yá bẹ̀ sí sọ bẹ́ẹ̀ ọlọ́run ti má jẹ̀ mú o èyí má kábàkábà ìwọ bẹ̀ sí gbàdúrà ìwọ bẹ̀ sí sọ fún ọlọ́run bẹ́ẹ̀ pípẹ́ lọ́tìtọ́ ni if it is true you are the one that said this ìwọ ló sọ pé o fẹ́ túyàn sílẹ̀ mo wá pẹ̀lú ìdààmú mi mo wá pẹ̀lú ìdààmú mi mo ti wá wọnú àdúrà ìwà àìlèbà kọ́ bá kàdà ọlọ́run má jẹ̀ mú o àwọn èèyàn ti dé iṣẹ́ kan o iṣẹ́ kan iṣẹ́ kan iṣẹ́ kan ọlọ́run Ísírẹ́lì iṣẹ́ kan ọlọ́run tó ń sọ̀rọ̀ tó ń dúró sórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run tí kì í ṣe èèyàn tó ń parọ́ ọlọ́run tó dúró ti Mósè àti Jóṣúà tójú òsì tì wọ́n that confirm the words of the servant àwọn èèyàn ti dé ẹ̀tọ́ wàwé ìgbélu ti dé o àìlèbà kọ́ bàgàdàrà ó yẹ bẹ̀ sí péré kan wà ẹ̀dẹ́ kẹ́ bẹ̀ sí ní ògo ọ̀rọ̀ rẹ̀ má jẹ̀ mú agbára rẹ̀ má jẹ̀ mú agbára rẹ̀ má jẹ̀ mú ọ̀rọ̀ rẹ̀ má jẹ̀ mú agbára rẹ̀ gbogbo aṣọ ìyà ẹ̀bẹ̀ sí bọ́lọ́lọ́ gbogbo aṣọ ìdààmú ẹ̀bẹ̀ sí bọ́lọ́lọ́ gbogbo aṣọ gbèsè ẹ̀bẹ̀ sí bọ́lọ́lọ́ ẹ̀fọ́ àwọn èyí ní ìsinmi ọkàn wa. Ó yẹ ẹ̀rí agbára Olúwa ẹ̀rí ìṣẹ́gun rẹ̀ ẹ̀rí agbára Olúwa ẹ̀rí ìṣẹ́gun rẹ̀ ẹ̀rí ìdáǹdè ẹ̀rí ìtúsílẹ̀ búà lórúkọ Jésù Kristi
Olúwa wa. Amen. Ẹ̀rù bà mí. I am not afraid. No. Ẹ̀rù bà mí o. I am not afraid. Báwo ni kò ṣe ní ṣẹlẹ̀? Èwo ni tèmi? That's how will it happen? Ẹni tó sọ̀rọ̀ ló mọ ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Someone who says so is going to fulfill it. I don't have to worry about anything. I should not worry. Hallelujah. Amen. I'm concerned sometimes I go to him. Olúwa mà sọ báyìí o, kí ló ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n ohun tí mo mọ̀ pé. What I know is that. Ọ̀rọ̀ rẹ̀ ò bọ́lẹ̀ rí o. His word will not come without. Mo lè fi 100% sí. I can assure you that. Kó lọ lógún ọdún yóò padà wá. Even after 20 years. Ohun tí mo sọ nìyẹn 100% mo fi 100. His word will come to pass. 100 mo fi sí. That is 100%. Kó lọ lógún ọdún. Even if it goes for 20 years, tó padà wá. he's still going to come back. Tó yẹ pé òun ló sọ. If truly he says so. Tó yẹ pé òun ló sọ. If truly he says so. Ìyẹn ni kéèyàn define dáadáa. That is when you define. Is he the one that says so? Tó bá sọ. If he says so. Tó bá sọ. If he says so. Ó dán kó mú ṣẹ. He will come to pass. Arákùnrin yẹn sọ fún Éhábù. That man told Ahab. Pé ó ṣubú. And he will fall. Ó ṣubú ní ogun yìí. He will fall. Ó ní ká gbá ẹnu ẹ̀. He said you should slap him. Ó ní ẹ gbá ẹnu ẹ̀. He said you should slap him. Ó lóun á lọ dé. That he will go and come back. Ìyẹn sọ pé kárí pé Olúwa ló sọ̀rọ̀ lótìtọ́ o. That if truly God says so. Ò ní dé. You will not come back. Ó dàbí kó fẹ́ dé. You wanted to come. Ṣùgbọ́n pé Ọlọ́run sọ̀rọ̀. But because you say so. Éhábù ṣubú sójú ogun. A sọ̀rọ̀ ṣẹ́ lólúwa. God is someone that says. Adó tí ọ̀rọ̀ rẹ̀ ní. Stands by. So you don't have to worry concerning his word. You don't have to worry about his word. Òun ló máa mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Make it to come to pass. Òun ló máa mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. The one that will make it to come to pass. Òun ló máa fún ẹ ní ìṣẹ́gun yẹn. The one that will give you victory. Òun ló máa lànà yẹn. The one that will open doors. Ìwọ ṣáà ti gbàgbọ́. Ohun títí ẹni pé kó gbàgbọ́. Kó sì gbẹ́kẹ̀lé. Ó yẹ sọ fún Ọlọ́run alààyè. Pé láàrò ti tọ́ ni Olódùmarè. Mo ti pe ohun tí mo bá wá rè sínú àdúrà yìí. This word have come to you. Jẹ́ kí ìsinmi náà kan èmi náà. Let peace come unto me. Ẹ jẹ́ kí ìtúsílẹ̀ kan èmi náà. Let deliverance come unto me. Ó sọ bẹ́ẹ̀. You say so. Ni mo fi wá o. That is why I'm here. Ó sọ bẹ́ẹ̀. You say so. Ó ní kẹ́ ẹ wá sọ́dọ̀ mi. You say come unto me. Ẹ̀yin tí ń ṣiṣẹ́. All ye that labour. Ìta di ẹ̀rù olórí. That you have been Ó sì rí kankan. That you will. Ó lóun ó fi ìsinmi fún ọkàn yín. Peace unto you. Olúwa àwọn èèyàn ti dé. Lord, your people have Ó come. yẹ jẹ́ kí n rí ìsinmi. Let them receive peace lórí ọmọ mi gbogbo. over the children. Bẹ̀ẹ̀ sí sọ tó dẹ̀ láàmú Begin to tell them yẹn. now. Olúwa gbọ́, Olúwa gbọ́, Olúwa gbà lọ́wọ́. Ó yá sọ fún Ọlọ́run. Bẹ̀ẹ̀ sí sọ fún Ọlọ́run lọ. Begin to tell the Lord whatever thing that troubles your heart. Ohun tó dẹ̀ láàmú yẹn sọ fún Ọlọ́run. Ohun tí òmùnú rẹ̀ dùn sọ fún Ọlọ́run. Níbo ló ti fẹ́ rí agbára Ọlọ́run yẹn sọ bẹ́ẹ̀? Mo ní ìgbàgbọ́ pé asọ̀rọ̀ṣẹ́ ni adótì ọ̀rọ̀ rẹ̀ kò tí ì rásọ nǹkan míì fún mi o. Màkàílì màkàdàgàdàyà sòdòmòwòtò mẹ́kẹ̀tẹ́lìà lọ sọ́ńdọ̀ bùrọ̀kòtòkòtò yàrá. Ní orúkọ Jésù gbogbo èèyàn tó wọnú àdúrà yìí ó yẹ gba ìṣẹ́gun tẹ̀ ń wá. Gbogbo èèyàn tó wọnú àdúrà yìí ẹ gba ògo tẹ̀ ń wá. Ní orúkọ Jésù gbogbo ìdààmú gbogbo every trouble in your heart gbogbo ìdààmú nílẹ̀ gbogbo ìdààmú lórí ọmọ ní orúkọ Jésù ọmọ tó wà lókèrè ni ọmọ tó wà lọ́nà jíjìn ni gbogbo ìdààmú ní orúkọ Jésù ó yá kó parẹ́ o ó yá kó parẹ́ o ó yẹ rí ọwọ́ Olúwa ó yẹ rí ọwọ́ Olúwa ẹ rí agbára Olúwa ẹ rí ìṣẹ́gun Olúwa ẹ rí ìṣẹ́gun Olúwa ẹ rí ọwọ́ Olúwa ẹ rí ìṣẹ́gun Olúwa ọwọ́ Olúwa ò ṣe ọwọ́ tó ń gbé pamọ́. The hand of God is not the one that you can keep. Tó bá jáde gbogbo ayé àmọ̀ pé ọwọ́ Olúwa jáde. Everyone will seize it. Tí ọwọ́ Olúwa bá jáde if the hands of God come gbogbo yẹn àmọ̀ pé ó jáde. everyone will seize it. Mo bèrè fún ọwọ́ Olúwa agbára yẹn. Ask for the hands of God. Ọwọ́ Olúwa tí ò kúrú yẹn. The hand of God that is mo ní kó jáde sórí ayé yẹn. Ní orúkọ Jésù kó jáde. Ọ̀nà àbáyọ rẹ kó là. Mo ní kó Olúwa kó ṣe fún ọ. 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 Ìmọ́lẹ̀ rẹ kó tàn. Ògo rẹ kó bú jáde. Látọ̀nà ìdààmú rẹ kó parẹ́. Ní orúkọ Jésù. Ọlọ́run ìlérí. Gbogbo ìṣòro gbogbo. Ètò wọnú àdúrà ìwà. Gbogbo ìdààmú gbogbo. Láti inú ọkàn ayé àwọn èèyàn yìí. Ètò wọnú àdúrà yìí. Gbogbo ẹ̀pápá gbogbo agbákápá. Gbogbo ìpákípá. Àìsàn ni. Àìrọ́mọbí ni. Gbogbo agbá àti ayé sọ pé kó sọ ìrètí nù. Bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ mọ́. Ní orúkọ Jésù tó sì wọnú àdúrà ìwà. Ọlọ́run májẹ̀mú Ọlọ́run tí kò sì yí padà ọ̀rọ̀ rẹ̀ rèé ó yá ṣe bẹ́ẹ̀ ẹ gba ìtúsílẹ̀ sọ bẹ́ẹ̀ ni sọ mo yẹ sọ yẹn mo gbà ẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù 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 ẹ gba ìtúsílẹ̀. Ogun rẹ fi ọlẹ̀. Your battle pack
rejected from your life today. Amen. Ní orúkọ Olúwa ni mo sọ. I have said it in the name of God. Mo sọ ní àṣẹ rẹ̀. I say it. Àfi tí kò bá wí bẹ́ẹ̀. Set it the same. Àfi tí kò bá wí bẹ́ẹ̀. Set it the same. Fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní. If truly. Fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní bàbá. If truly is your word. Mo word. fẹ́ kí àwọn èèyàn kó mọ̀. I want these people to know. Mo fẹ́ kó milẹ̀ mọ́ ọ̀tá wọn. I want you to shake their head. Mo fẹ́ kó milẹ̀ mọ́ ọ̀tá wọn. I want you to shake. Mẹ́kì òun yẹn kó fòrò kábàárì wa. I want that problem to disappear. Mo fẹ́ jẹ́ tó ti sọ̀rọ̀ tí ló kí ìrètí kó padà wá. Mo fẹ́ kí ògo yẹn kó bú jáde. I want the glory. Torí ọ̀rọ̀ rẹ̀. Ilé àṣàyìdá kúrì àbàkáyìdá. Ayé kó dá mà. Ó yẹ gba ìtúsílẹ̀. Òòrùn yẹn mà. Ìdààmú rẹ̀ pa ẹ́ lónìí. Ó yá lọ́nú orí ọ̀fẹ́. Kó padà pẹ̀lú ẹ̀rí ńlá. Lọ́nú orí ọ̀fẹ́. Kó padà pẹ̀lú ẹ̀rí ńlá. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Amen. Ẹ fi yókù lẹ̀ fún Ọlọ́run. Leave the rest God. Wọ́n máa wo bó ṣe máa wá. Let's see how it's going to come. Yóò wá pẹ̀lú agbára ńlá. Come with powerful hands. Wọ́n wo bó ṣe máa wá. Let's see how yóò wá pẹ̀lú ògo. He's come with glory. Yóò sì wá pẹ̀lú ẹwà rẹ̀. Come with his beauty. A yóò sì dá mọ́nú ayé ẹ̀. People will know it in your life. Bóò ni Ọlọ́run. That he is God. Bẹ́ẹ̀ la sì rí o. And it's going to be so. Mo ní bẹ́ẹ̀ ni yóò sì rí. It's going to be so. Mo ní bẹ́ẹ̀ ni yóò sì rí. It's going to be so. Mo ní bẹ́ẹ̀ ni yóò sì rí. It's going to be so. Oore yẹn yóò ṣẹlẹ̀. You will see that glory. Lábẹ́ òrùn yìí. Under this sun. Oore yẹn yóò ṣẹlẹ̀ fún ọ. Lábẹ́ òrùn yìí. Under this sun. Ayé abẹ́ yín Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ayọ̀ á kún o. Glory will come. Ayọ̀ á kún o. Glory will come. Ìwòsàn yóò ṣẹlẹ̀. There's a healing right now. Ìwòsàn yóò ṣẹlẹ̀. There will be healing. Ìwòsàn yóò ṣẹlẹ̀. Healing will happen. Nínú àgọ́ ara rẹ̀ ìwòsàn yóò ṣẹlẹ̀. Ó yá gba ìwòsàn yẹn. Gba ìwòsàn yẹn. Inú yẹn kó gba ìwòsàn yẹn. Wà á fi gbé ọmọ láyé. Inú yẹn kó gba ìwòsàn yẹn. Àgọ́ ara yẹn kó gba ìwòsàn yẹn. Kó ṣẹlẹ̀ nínú àgọ́ ara. Kó ṣẹlẹ̀ nínú àgọ́ ara. Kó ṣẹlẹ̀ ní gbogbo àgọ́ ara. Ìwòsàn yẹn kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, amen. Can you praise him by shouting that hallelujah, that victorious hallelujah to Almighty God? Shout that hallelujah, 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 hallelujah. Praise the Lord. Hallelujah. Ẹ ká fi sọ́kàn pé àdúrà yìí tẹ̀síwájú níjọ́ Monday. Let us put in mind that this prayer continues. Yoruba section is Monday morning by 12:31 around that time. Yoruba section by my time, Eastern time. My time. So you can be in the morning, your time. And also by God's grace, our prayer that is coming up, and that prayer is going to be, but that means fasting, that no food for ọjọ́ kan lọ́sẹ̀. So we do that for 1 month. Dàbí ọjọ́ kan ò ní jẹun wà jẹun ọjọ́ kejì. So tó bá jẹ́ ọ̀sẹ̀ kejì ò ní jẹun ọjọ́ kejì. So we break it down one day. So by God's grace we are going to do that very soon. So pé lẹ́yìn bá kárí pé ò ní jẹun throughout ẹni ọjọ́ kejì wà gbé àmàlà rẹ pápá. Hallelujah. Amen. So kò pọ̀ jù. And also the Lord Jehovah God will help us in Jesus' name. Amen. To give us victory. A way out for a man is before God. And also after this there will be live program for the women's meeting this year. So by God's grace, and so you can join also and be a blessing to receive your own blessing in that meeting. So it's going to be live on YouTube and it's going to be live on Facebook very soon. And also, if you are in the area, you can come to 3450 Cherry Laura Fort Beach Road, Suite Building, Laura Professional Building. Laura, so if you're in the area, you can you can just stop by. Sometimes when I see people that there's a church, there's a church. Hallelujah! We have a church. So some people I said, I don't know, but you can stop by and just come to visit, and I know that Lord Jehovah God will do great things for you in Jesus' name. Àdúrà yín gbà o, wàá rìn níwájú ọ̀tá rẹ, ojú á sì tì ọ̀tá. Ọ̀rọ̀ àṣẹ ni, wàá rìn níwájú ọ̀tá rẹ, ojú á sì tì í. Ọ̀rọ̀ àṣẹ ni mo sọ o. Mo ní wàá kọjá níwájú ọ̀tá rẹ yóò fọ́ ọ bojú.
pé kí ni ìdí tó ń sọ pé ohun tó ò lè ṣe láyé mọ́ níwájú wọn ó rí ó ṣe é bẹ́ẹ̀ ni mo sọ mo ní wàá rìn níwájú ọ̀tá rẹ ojú ọ̀tá rẹ yóò dọwọ́ bojú pé ohun tó ń sọ pé ò lè ṣe mọ́ o wàá fi rìn níwájú wọn ojú á sì tì wọ́n bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa kó ló akóyọ mi ẹ sí mọ́ agbára jíǹde kó wọnú mi yẹn lọ Ọlọ́run gbogbo èèyàn tó ń lò fún iṣẹ́ yìí lórúkọ Jésù tó ń share gbogbo wọn in any areas of life that you have been a blessing that you are concerned about this ministry in advice many things that you are doing in your heart of love lórúkọ Jésù mo gbàdúrà Ọlọ́run jẹ́ kán rí orí ọ̀fẹ́ rẹ o ọwọ́ rẹ kó wà ní ayé wọn ilé wọn kó gba àlàáfíà return to them double portion dá padà fún wọn ní ìlọ́po ohun ògo kó ṣẹlẹ̀ ní ayé yín bẹ́ẹ̀ ni ó sì rí èrè rẹ ò ní sọnù kó lọ kó dá èrè padà fún ọ Ọlọ́run tí kì í jẹyàn gbé kó dá èrè padà fún ọ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Thank you for being here. God bless you. God bless you. See you. God bless you. Bye-bye. See you now in about a few minutes now. The live, we're going to be back live, but it's going to be at the place of worship. The Lord Jehovah God will bless you. Thank you for being here. God bless you. Bye-bye. Thank you. Bye-bye. Ọlọ́run ti yà mí ẹ̀ sí mọ́. Ọlọ́run ti yà mí ẹ̀ sí mọ́. Ọlọ́run ti yà mí ẹ̀ sí mọ́. God bless you. Bye-bye.